Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ o, according to the time tí mo bá bá yín. Lady K yín náà tún ni o, baby of Yorùbá nation. Èmi náà ni mo tún dé o, lágbolé bó ṣe lọ lórí ìkànnì náà ni. Ọmọ Olúwo, aṣọ pọ̀ tó yìí, aṣọ ló fi bò ẹ̀sìn àgbáyé. Aṣọ pọ̀ tó yìí fọ́bọ Olúwo, aṣọ ọbọ Olúwo fi bò. Jẹ́jẹ́ làwọn oníṣẹ̀ṣe ń jókòó tẹ ló ń sọ̀kò sórùlé wọn. Ẹ̀yin mùsùlùmí tẹ̀dẹ̀ sọ̀kò sí orí òrùlé àwọn oníṣẹ̀ṣe, ẹ fẹ́ gbóhùn onílé wọn ni. Ẹ sì ti ń gbóhùn wọn báyìí. Olúwo alfa báwo ló ṣe wà sí? Jọ́ṣẹ́jẹ́ ò tí ì máa gbẹ. Ẹ jọ̀ọ́ bá mi share fídíò yìí. Ẹ bá mi bi Àkànbí Rasheed, ọba Olúwo tìlú Ìwó, Tẹ́lú one. Ẹ bá mi bi léèrè pé ṣé ẹ̀jẹ̀ ṣé kò tí ì máa gbẹ, because ohun tó lọ ṣe fÓlúwo yìí. Ọlọ́mọdé búròkó ó bojú wẹ̀yìn. Òjò kọ́ lolúwéré ń pa ni tó bá délẹ̀ tán. Kó má di wípé ṣé wọn ò sọ fún ẹ. Kó má di wípé àwọn ò sọ fún o. Ẹ tètè lọ máa check on Olúwo, because jẹ́jẹ́ làwọn oníṣẹ̀ṣe jókòó. That is why tí ó jẹ́ wípé when it comes to this kind of case, I will continue to support Onisese. I'm not Onisese, but I'm a typical ọmọ ìbílẹ̀. Typical ọmọ ìbílẹ̀. I'm not ọmọ àlè. Anybody that is condemning Onisese is ọmọ àlè. There are so many ways téèyàn lè fi honor wọn without serving them. Yes, because it's God that creates you, that creates them. There is nothing you can do. And all this Ìṣẹ̀ṣe, he have been created. The God have create it. He have been created then, have been created then. Èyí tó bá ti jẹ́ láwọ́ yẹn fún mi lò. Òyìnbó ti fẹ́ máa kọ́ mi lẹ́nu. Ó ti fẹ́ mú bínú dání nìyẹn. Tó bá ti fẹ́ mú bínú dání náà ló máa ń kọ́ nu. Ọlọ́run ti dá gbogbo àwọn kíní, ó ti create gbogbo àwọn kíní. Before we, adáyébá gbogbo kíní ni. So why will we be condemning them? Why? Why? Now look at it now. Jẹ́jẹ́ ni wàhálà máa jókòó. Ẹ lọ máa fà lẹ́sẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ sọ̀rọ̀ síyàn. Ẹ̀yin tẹ́ jẹ́ pé ìtọ̀gbésí ayé yóò sunwọ̀n. Ẹ wá wo ẹ̀sìn ọba Olúwo. Ṣé ẹ máa play video mẹ́ta kan fún wa? Méjì out of the video have to do with Oluwo, and the third one have to do with all this Muslim that they cannot do without throwing stone sí orí ògùlé, orí pánù àwọn oníṣẹ̀ṣe. Kẹ wá wo bí wọ́n ṣe fi ìyálà já yín pa. Kẹ wá wo ẹ̀sìn yín lóde, kẹ wá wo àbùkù ara yín. Ẹ jọ̀ọ́, tá bá ṣe ń play àwọn fídíò yìí fún wa. Màá máa show wa ní àwọn ọjà tí mò ń tà. Fún àǹfààní ẹ̀yin tí ẹ bá ti rí gbọ́, Lady K Ìfẹ́ Olúwa show. Mò ń ta ready to wear. Àwọn ready to wear tó fine tó wà pa. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ti patronize mi, iléeṣẹ́ yóò ní jóná wọ́n yóò ní kọ́sàlẹ̀ àpò. Ẹ ní wọ àkísà kẹ́yìn aṣọ. So gbogbo ẹ̀yin tẹ́ bá ti patronize mi, ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run, mo láwọn ready to wear tó fine. Tẹ́ lè wọ̀ lọ sí any event tó wà pa gidi, àwọn native tó fine gan, so màá máa display wọn. Mi ò ní túlù nylon, àwọn videos wà tá ti show designs lóríṣiríṣi, but màá kàn máa display ni wọn fún wa báyìí. So ẹja máa bá lọ, ẹja gbọ́ ohun tí wọ́n sọ nípa ayé nípa Olúwo, the two video tí mo fẹ́ play fún wa. Ẹja kọ́kọ́ gbọ́ ilé. Wọ́n máa ń fẹ́ para gbogbo wa jẹ́jọ́ ni. Ẹ wọ́n tẹ́sí àtìdì kò wá jẹ́jọ́ lọ́dọ̀ yín o. Ẹ tẹ́sí àtìdì kò wá jẹ́jọ́ lọ́dọ̀ yín. Ó dọwọ́ yín o. Tó gbà àtìdì forí adé ráre. Ó forí adé ṣẹ̀ṣẹ̀. Ó fi àjẹ orí adé. Ó dọ̀tí orí adé. Ó gbadélé owó láwà ní kárí. Tá a bá ti dádé fún èèyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti ju gbogbo ayé lọ. Rashidi gbadé ilẹ̀ nílẹ̀ Yorùbá òwe láwà ní kárí. Rashidi gbé adé ó fi wọn ìyàwó lórí ẹnìkan òwìjọ́ ó jáde fóbìnrin. Ó gbé adé lé obìnrin lórí ẹnìkan ò tọrọ. Ó ní ìyàwó òun ni ṣé olórí máa ń dádé nílẹ̀ Yorùbá ni. Olórí mélòó ní ń gba dédé. Rashidi ṣe tiẹ̀ o. Ó dádé fóbìnrin bí fún ìyàwó láàfin. A ò wíjọ́. Gbogbo ẹjọ́ ìlànà papọ̀ làwọn sọ fún ìrìn mọ́lẹ̀ o. Ó dọwọ́ yín o. Òṣà tí ń dérí wo lọ́tún ọ̀rọ̀ rẹ o. Ọ̀rẹ́ rẹ̀ lọ́sì ọ̀rọ̀ rẹ o. Oṣù gàgàgà aláwọ̀ àárín ọ̀rọ̀ rẹ o. Ó dọwọ́ yín o. Ó dọwọ́ yín o. Dọwọ́ yín o. Amóbìwá o. Àwa rojọ́ ìpínyẹ o. Rashidi ọba Olú Ìwó. Rashidi ọba Olú Ìwó. Ó ti bá a
pèrè ọba jẹ́ o ó ní kí ní jòṣà láàfin ó ní kí ní jòṣà olóhùn ò lè bọ òòṣà ẹnìkan gbọ́dọ̀ bọ òrò tóhùn ò fẹ́ gbọ́ ni pé ẹnìkan fẹ́ bọ òòṣà tẹ́ ẹ bá ti bọ òòṣà ó ní kò sí wàhálà ó ní kí wọ́n má bọ ogbó òòṣà fẹ́ẹ́ fi sílẹ̀ láyé mọ́ o ó ní eégún ilé gbọ́dọ̀ jẹun mọ́ olóòṣà gbọ́dọ̀ jẹun mọ́ lóhùn ò fẹ́ gbọ́ ó ní wọn gbọ́dọ̀ gbé bọ́sọ́tà mẹ́ta Rashidi dé bá gbé bọ́sọ́tà mẹ́ta ó ní kó ń olúwa ẹ̀ Rashidi olú ìwò ó ní kó má fẹ́ lẹ́yẹ ló ń jẹ mọ́ o ó ní kó má gbé bọ́ fẹ́ lẹ́yẹ o ó ní ẹlẹ́yẹ ò gbọ́dọ̀ jẹun mọ́ ó ní kó fi payín ó ní ibi ní ó payín kú Rashidi ló sọ bẹ́ẹ̀ o Rashidi olúwo lébi ní pàjájá kó lébi ní ó payín kú ó ní gbogbo ọ̀gbọ́dọ̀ gbé bọ́ fẹ́ lóde ìwò ó ní kó bá gbé bọ́sọ́tà mẹ́ta ó ní kó yẹ gbàgbó ó nà wọ́ Rashidi ló sọ bẹ́ẹ̀ kọ́nikẹ́ni ẹ máa kú ẹ mọ́ jẹ́ Rashidi ti dágun lẹ̀ lóde ìwò o ojú lẹ́lẹ́bọ̀ fi rúbọ lóde ìwò báyìí o bẹ́ẹ̀ bá rẹ́bọ lóde ìwò akíkanjú lóru o ọmọ ojú òtó bẹ́ẹ̀ kó sọ. ẹ̀yin yẹ́yìn bàbá ohun lẹ ti gbọ́ yẹn o that is the first video wọ́n lọ́mọdé búroko bójú wẹ̀yìn òjò kọ́ lolúwere ń pa ni if you cannot join them you leave them if you cannot join them you face your own business kì í ṣe dandan nobody is forcing Abdulrasheed láti wá ṣẹ̀ṣẹ̀ṣe but why insulting them why àti máa fi wọ́n ṣẹlẹ́yà and you call yourself a traditional king ṣe ti rójú ayé lóde àfìgbà tó padà lọ pa ajá fóògùn lórí ọ̀rọ̀ Olúwo àfìgbà tí wọ́n padà mú ẹjọ́ Olúwo lọ sí ìdí ògùn gbẹ̀yìn ìwọ Olúwo òun wá ní ìtàn ẹ̀ ò dáa ìtàn Abdulrasheed kò dá láti bí sí ibẹ̀ yẹn gbogbo ohun tí a gbọ́ nípa ẹ̀ látìgbà tó ti gorí àpèrè a gbọ́ ọ̀rọ̀ ìdùnnú a gbọ́ nǹkan tó dá lára ẹ̀ téèyàn lè fi sọ wípé òkè example gidi lélẹ̀ àfi example burúkú ìwà burúkú yẹn náà ló fẹ́ fi bà ilẹ̀ Yorùbá jẹ́ ìwà burúkú yẹn náà ló fẹ́ fi affect ògo ilẹ̀ adúláwọ̀ ló fẹ́ fi bà àpèrè àwọn baba ńlá baba títí wa jẹ́ nílẹ̀ Kóòtù Òjíire ẹ jẹ́ ká jọ tún gbọ́ fídíò ẹlẹ́ẹ̀kejì ká tún wá gbọ́ ìtàn ìgbésí ayé Abdulrasheed orúkọ tó ń jẹ́ Kazeem a máa gbọ́ gbogbo ẹ̀ ẹ bá wa share fídíò yìí ẹ subscribe sí YouTube mi ẹ tan notification bell ṣe àwọn ọjà tí mo fi wọ̀nyí mo láwọn ṣòkòtò àtẹ̀wù náà o mo láwọn knickerbocker yes they call it knickerbocker àwọn latest one tó ń lò sí I have it tó máa look fine gan lára yín mo dẹ̀ ní àwọn tó jẹ́ long ṣòkòtò irú eléyìí sìn long ṣòkòtò lélẹ̀ long ṣòkòtò ló wà nínú eléyìí long ṣòkòtò ni mo lé àwọn tó yẹ pé wọ́n stone ẹ̀ ni mo láwọn gown mi wọ́n kóṣẹ́ sí ni mo láwọn gown mi wọ́n design ẹ̀ pẹ̀lú aṣọ òfì mo láwọn gown mi materials àti stone ni wọ́n fi design ẹ̀ so èyí tẹ́ bá ti fẹ́ ẹjọ́ àbí tẹ́ bá ní anyone tẹ́ bá need tẹ́ fẹ́ select ẹ lè feel free láti pè mí video call so máa scatter wọn máa nà ẹ rí ní video call ẹ lè choose àwọn styles tẹ́ bá fẹ́ àwọn design tó bá wù yẹn ẹ lè choose ẹ but tẹ́ bá ti lọ́jà rẹ jọ máa pè mí o kò easy o máa ká máa nà máa ṣe kí wá ṣe gbogbo yẹn tán kẹ́ wá sọ pé nídìí kankan bẹ ẹ jà bẹ̀rù Ọlọ́run mi ní ẹ̀kọ́ wá fojú lóúnjẹ wà rajà ní o ebi ń pa mí o ebi ń pa mí o ò náà ẹ jẹ́ ká gbọ́ tán ìgbésí ayé Rashidi ó yá. ó lágbára ẹgbọ́n nǹkan tí Mr. Deji sọ lórí ọ̀rọ̀ ọba Olúwo. I just want to take this time láti sọ̀rọ̀ nípa àwọn wèrè muslim wọ́n ṣe gbogbo muslim àwọn olóorun kan lára wọn àwọn idiot àwọn wèrè tán ni wọ́n ṣe muslim tán baptize yorùbá tán fi religion tán fi baptize yorùbá race wọn tán baptize yorùbá race torí pé wọ́n ṣe ẹ̀sìn because Nigeria kò sí regulation there is no religion regulation in Nigeria in fact ibi tí Islam ti wá ní Saudi Arabia if you go there if you go to all those Qatar Arab countries they don't allow their religion to disturb their life. One are religious, one share religion, one at the same time they have their life to live. Everything is going on very well and smooth for them. But you come out for a Muslim, come out shake with football, can come out with activity. What you say in Nigeria, I just want to talk about this Oluwo boy Wale rarata. Wale. Wale lolonje. Because that enemy the country over to that because a lot of people don't know about position of authority in Nigeria these days. They are just people to where they have nothing. But as you can be a very important person, don't come and be on position then. How do you expect people like that come and misbehave? Wale bú Yorùbá land kó máa sọ̀rọ̀ ṣàkàṣàkà nípa Olúwo ló ń jẹ́ Wale o torí ẹ̀sìn tó ń gbé wá láti ibìkan tó mọ anything nípa ẹ̀. Wale is never a Muslim nor a Christian or anything.
Canada bíbá yìí ni wálé wà for years jẹ́ pé orí búkúrò fọ́málì oníṣẹ́ náà ṣé oníṣẹ́ tó ń ṣe ní Canada ó máa ń jalè kiri ní náà wọ́n ní wọ́n wá lọ́wọ́ everybody ṣe stone ẹ̀ tó design ẹ̀ kò níṣẹ́ kankan tó ṣe Canada bíbá yìí tó máa ń yàgbé lẹ́nu tákà tó wá ń sọ̀rọ̀ máa kà máa wò ṣé wálé náà lélẹ́yìn wọ́n jẹ́ pé àwọn gbogbo orí Western Road ṣẹ́yìndà mọ́ àbí tó máa ń rìn kiri kò nílé kò ní everything bàtà ti lé kúrò lé pẹ̀lú ọ̀dọ̀ obìnrin ló ń gbé náà tí yẹn lé kúrò lé kò nílé ìbí kó máa sùn sínú mọ́tò kó máa sùn sílé ọ̀rẹ́ kiri bí wálé ṣe ń ṣe ìyẹn náà wálé got nothing you know gígọ́lọ̀ ní wálé bí wọ́n máa wá àwọn obìnrin kiri àwọn ìyá táwa láti Nàìjíríà yẹn kó máa lé wọn kiri kó máa bá wọn sùn nǹkan tó ń ṣe kiri nìyẹn kò ní ṣẹ́mi tó ń ṣe wálé has not this most highly responsible man lára àwọn tí ò wà responsible Canada wálé is one of them ó jẹ́ number one ọ̀gá ni who is wálé ó wá lọ sí Nàìjíríà ó wá lọ ti fi wọ́n ti tọ́tí lọ romance one woman ló introduce ẹ̀ sí Abiola Chief Abiola Ogudoyin àgbẹ̀gbẹ̀ orúkọ máa ìwó yẹn that was the man that tó mọ wálé tó meet wálé through woman yẹn tó fi di pé ó sọ pé ọmọ òwò lòun àníwọ̀n ìwé ìlà ìtòlè máa kó wá láti ilé ọba ìròkó wá láti ilé ọba kankan bí báyìí ni pé lọ sí ìwò nìyẹn yìí torí wọ́n bí máa yẹn nílé pé ó lè máa control ẹ̀ tó bá ti jọba tán kò mọ̀ pé hooligans ni wálé pé bàbá ńlá 419 is a thief ó dùbọ̀ yìí nínú kò sí nǹkan tó ń ṣe ó máa lu jìbìtì kiri títì ló ń ṣe kiri surely as the identity in Canada ni there are no identity here wà lọ kàn bí ààrẹ ọlọ́run fẹ́ máa stand shoulder to shoulder pẹ̀lú Ọọ̀ni of Ifẹ̀ even how come yọ Ọọ̀ni kúrò ń bẹ̀ kó jẹ́ pé ẹni ìtàn lásán kó jẹ́ pé èèyàn tó wà position yẹn lásán gan wálé ò lè stand there wálé ò lè nu bàtà ẹni ìtàn ká yọ Ọọ̀ni kúrò ń bẹ̀ ká yọ position yẹn wálé kò lè ju office boy fún Ọọ̀ni of Ifẹ̀ office boy tọ́ba ní kò wọ ordinary personality kó má sí status you just be an office boy errand boy ló máa jẹ́ sí. ẹ wo èèyàn ló lélẹ̀ báyìí tọ́ ti rà. ó wá lọ ń ṣe ọlọ́run park mẹ́ta ló wà níbà. wọ́n ti fi ẹ́ lọ jọba wọ́n máa lọ bá wọn post ẹ̀. ó lọ ń jọba wọ́n lọ fi jọba wèrè kan bẹ́ẹ̀ ó wá ń lẹ́nu elébi ni náà wọ́n yẹn sọ nínú ìtàbí ẹ̀ pé nígbà tí wálé dé Nàìjíríà pé $100 ló bá dé Nàìjíríà $100 bó ló ti fẹ́ rówó. wọ́n lè jẹ́ pé ṣe ló commit crime kiri tó sákì ṣé ó nílé ni it's the most useless human being on earth in the world of Iwo. ẹ bá mi share ẹ bá wa subscribe. Wọ́n lọ compete pẹ̀lú Ọọ̀ni of Ifẹ̀ Ọọ̀ni of Ifẹ̀ that have a lot of people on his payroll. You know what I mean? All the chiefs kọ́ọ̀ni tó jẹ ọba lọ́sí ó ra mọ́tò gbogbo chiefs tó wà ní Ifẹ̀. He has a lot of restaurants all over Yoruba land. He had a university. He had a lot of things. He had a lot of places in Lagos to employ. That man must have employed nothing less than 5,000 to 10,000 people. Tó ṣiṣẹ́ lọ́ndẹ̀ gbogbo àwọn tó wà palace taking care of all of them. Jẹ́ kí wálé bọ́ síta kó wá fi Islam wẹ̀ kó wá fi sọ ọ̀kan tó fi ṣe sí wo. You know how many things that Jaja have done in Ilé Ifẹ̀ alone? Kí wálé bọ́ síta kó fi nǹkan tí Islam wẹ̀ tó fi ṣe sí kíní wálé máa lọ sí north torí wọ́n ti fún lówó ní north wọ́n ní kó máa ba ìṣẹ̀dálẹ̀ Yorùbá jẹ́ torí pé owó tó ń fún àwọn Mùsùlùmù àwọn ní wọ́n ń ṣe ìrònú sí pé wọ́n ń ba Mùsùlùmù ìgbà tó ti sọ̀tọ̀kùsọ kiri ṣe é sọ pé wọ́n ń ba Mùsùlùmù jẹ́. wọ́n fún lówó wọ́n fún lówó. wálé òràn yìí náà tó rówó gbà nídìí ọ̀rọ̀ Mùsùlùmù ni náà because you just paying his bills bí Mùsùlùmù dàrú lọ́la bó jẹ́ Christian ló tó ń fún lówó tó jọ́ọ̀bù sí Christian nìyẹn ìgbà tó dé Ìwó ṣé kò ṣe ìṣẹ̀ṣe ni àbí kò jójó kàlógò orí burúkú kiri tó fi mú yín mọ́lẹ̀ bàtà Muslim bẹ́ẹ̀ ṣe sanwó fún torí pé ó rẹ̀ kó wà nídìí Muslim ó já sí di Muslim ó tó dọ̀là bó tó wà ń ṣẹ̀ṣe á tó já sí di ìṣẹ̀ṣe kí ló kàn wálé no send anybody you know everybody will just have to rally around and make sure that Yoruba land here gbogbo àti wádìí we don't have any other place and she Arab we are not Arab majority of you that say Yoruba is from Arab mélòó lára yín ló lè lọ sí Arab kan fún ní citizenship any of Arab country how many of you lè fún citizenship nobody. mo kàn jókòó àjọṣe ìbàdàn mo kàn jókòó sí rògbèsè mo kàn ń wo fídíò kan bí wálé ṣe ń sọ̀rọ̀ jágbajàgba Olúwo rádaràda ẹ̀yin alára wo wọ́n kàn lọ fi olórí burúkú kan wèrè wọ́n lọ fi jọba lé lórí you guys were ẹ̀dẹ̀ inú yín dùn ẹ̀kẹ́ plan ẹ̀ máa lé bọ̀bọ̀ ẹ̀dà kúrò mẹ́ẹ̀kẹ́ wáyà tó wà responsible èèyàn gidi wọ́n fún wálé ní owó ní ọ̀la ó lè kó àwọn Boko Haram wá láti north pé kán wá ṣe anything kán pa anybody níwò yẹn the only thing Oluwo is a poor boy very poor boy poor and wretched ni wálé you know. You guys you have to be very mindful of how you treat your own people. Just because of money, you just talk anyhow about your race, you talk anyhow about your people, just because you want to pay your bills. You only come out shisheni. He decided to be a very lazy young guy, very lazy idiot. The one day, one attack pẹ̀lú Jaja, or the hero position or ni last one ko the hero. Chop pẹ̀lú oni jo wa the same category ni. If not for politics, we want to come and try to regulate religion in Nigeria. So you are Muslim, we come and the Muslim, Muslim religion. You are a religion. I'm a the race. Religion to race, Lonnie. It's not a Nigerian religion. It's not a Yoruba religion. Just go and bring it from somewhere. And for a very long time, there were not there. Only away on Yoruba land. Things are not continue to be like that for life. Anything fake. Visible fake. What am I done? On my embrace originality. Everybody know that your tradition is your tradition. There's no way you will bring a foreign thing to your place. It will not fit in. It will always be a problem. What are they using the Islam to preach in Nigeria? You know, if you preach in Yoruba, like in Islam, you say, wale to jẹ́ Muslim, Islam, kí ló ti ṣe díwò? Oni to buto lo ṣe. And it's so many things. A lot of things you can mention about Oni of Ife to just Yoruba land. Ife, Eko everywhere. You have the restaurant almost everywhere, Akure everywhere. It's starting one in Ekiti very soon.
most of the time we are people here, and we are not what you your way, and why you give your Bible yet disgrace in Kiri. But for that, Wale, we are going to share the battle. Come and tell me that you are not out in Canada yet. You are just a useless, lazy man. Here, you don't have any job. That will go to teacher in Canada. That will come. All I know you are in Canada. Mention that place that you are what? You lazy idiot. Shagba. Ọ̀rọ̀ lẹ́tí gbọ́ yẹn o. Ohun nìyẹn. Ẹ wo ìtàn ìgbésí ayé ọba Olúwo Abdulrasheed. Wọ́n jẹ́ ká mọ̀ sí pé Wálé ló ń jẹ́. Ẹ gbọ́ nǹkan tí màá sọ nípa Olúwo. Ẹ gbọ́ nǹkan tí màá sọ nípa Olúwo pẹ̀lú nǹkan tí ex-wife ẹ̀ a lè pè ní girlfriend tó ró bímọ fún bí akadẹ̀ pè ní girlfriend náà ni. Ìyẹn ọmọ Jamaica tó gbé wá tó bímọ fún. Ẹ gbọ́ gbogbo nǹkan tí yẹn náà sọ nípa ẹ̀. Bó ṣe fraud, bó ṣe lókè oníke, bó ṣe fi ń jalè tóun náà dẹ̀ fẹ́ lu ẹ̀ confam tí ó mọ̀ pé lady yẹn ń record òun. Tí ó mọ̀ pé lady yẹn ń record òun. Ẹ wá wo ìtàn ìgbésí ayé ẹ jọ ìjẹ́ tí Àkànbí Rashidi tó bá fi ọwọ́ síbi tọ́wọ́ ń gbé ṣe ilé ìmá ṣẹlẹ̀. Òun ló yẹ ṣe jẹ́ wípé ìwọ tó rò pé o fẹ́ sọ̀rọ̀ ẹni tó fẹ́ sọ̀rọ̀ fún ṣọmọ tó wà lẹ́nu ẹ̀ ṣọmọ tí wà bá lẹ́nu ẹ̀. Àtijọ́ tó ti wá ń ṣe kinní ìsìn àti rí àwọn Muslim gidi kí wọ́n call attention ẹ̀ wípé you are the cause of all this. Òun náà ló wá jẹ́ kí gbogbo àwọn oníṣẹ̀ṣe kí wọ́n wá dìde ogun sí wọn nísìn. Ṣebí eléyìí sì a rí wípé wọ́n lọ pa adìyẹ wọ́n gbé sí mídíà èyí tó máa ṣe nǹkan tí wọ́n gbé sí mídíà. Ẹ jẹ́ àrọ̀ra ṣe ẹ jẹ́ aṣọ ṣe. Ìdí tá ṣe sọ fún Olúwo kó ṣe jẹ́jẹ́ nìyẹn. Èyí tó gbé sí gbangba wálé àìsìn ẹ lè lọ wá èrò fún. Èyí tó ṣe lábẹ́lẹ̀ ńkọ́ níbi tẹ́ni bọ́ọ̀dù ò ti ní rí wọn. Báwo lẹ ṣe fẹ́ ṣe yẹn? Irú orin wo ló fẹ́ kọ sí gbẹ̀du yẹn Olúwo? Irú orin wo ló fẹ́ kọ sí? Kí ló fẹ́ sọ sí? Báwo ló ṣe fẹ́ ṣe? Ẹ wo ìgbésí ayé Olúwo. Last àfìgbà tó Olúwo tó kàn dé nínú iyọ̀ tó ṣẹ̀sì tó ṣẹlẹ́yà. Ẹ jẹ́ ká tún sáré dé òkè náà. Ẹ mọ̀ pé mo ti sọ náà pé fídíò 3 ni mo fẹ́ play fún wa. Ẹ jẹ́ ká tún sáré gbọ́ ilé náà àwọn oníṣẹ̀ṣe náà tuntun ni. Pẹ̀lú àwọn mùsùlùmí. Ẹ jẹ́ ká tún sáré gbọ́ yìí. Ẹ gbà. Bàbá yín kẹ́lẹ̀ mọ̀ pé ẹ̀yin fúnra yín lẹ̀ fún wa lọ́rọ̀ sọ. Ẹ jẹ́ bá wa share subscribe sí YouTube wa. Nìyẹn ṣe fẹ́ pé àìwò kí ni di àìwò ẹni wo àkùpì kó ní kúkú wọ́n gbé pani àìrá jẹku níbo ló gbé sí ẹni tẹ́ ẹ mọ́ níbo lẹ́ ń gbé sí ẹ̀jẹ̀ kí gbogbo ilẹ̀ Yorùbá gbọ́ ẹni ẹ bá ti mú o tó jáde sóòrò lọ́wọ́ ẹ̀ ń dá àgbà àdúpẹ́ ilé ìlú Islam parí ní Yorùbá lára àwọn orí ńláńláńláńlá tí ò sí ká tí yóò bó gbọdọ̀ dúpẹ́ tán fún Islam kí a lè dá tán ṣùgbọ́n àwọn tó yẹ pé wọ́n ń jàǹfààní wọ́n rí àwọn pààtì yẹn lò níbi àwọn orò yìí tí wọ́n rí ẹran àlàyé tí wọ́n rí lò àwọn èyí ni wọ́n tó ń padà wá jáde pé ọjà ti bọ́ọ̀sì máa wọ̀ lọ́wọ́ àfi káwọn bà Islam náà jẹ́ àwọn ni wọ́n wá bọ́ ta pé iṣẹ́ sí la gba ó iṣẹ́ sí ó padà wá ó tó bá padà dé gbogbo àwọn obìnrin wọn yóò nílé ìwọ̀n ní fìrì mọ́ ẹ̀dẹ̀rùn orò wọ́n àwọn tó ń gbé eégún kan bàdà eégún olú mi ò fẹ́ tuntun tóun bá rí obìnrin níjọ́ náà dáìlà obìnrin náà lọ́ọ̀lì kìyàmọ́ ọ̀sán ẹ̀gá sí ní ọ̀bọ̀dà ọ̀sán ẹ̀gá ní ọ̀bọ̀dà ẹ dákun ṣé ẹ̀sìn rí obìnrin tí wọ́n bá wọn ṣe ìṣẹ̀ṣẹ̀ obìnrin náà ká ti yẹ obìnrin bú ọ̀dàlẹ̀ obìnrin rẹ̀ kí ló kún ẹ bẹ́ẹ̀. àbí kó ṣe pé aláìní. táwọn bá ti rí yín lẹ máa ń sọ pé kí wọ́n wá wò yín mo ti sọ fún yín ọmọ àti ròyìn yín fẹ́ ọ̀rọ̀ lẹ fẹ́ gbọ́ á dẹ̀ máa fún yín. ẹ fún wọn. àkọ́kọ́ ìwọ ṣéwù yìí ìjọ mọ̀ọ́kọ́ tó ń pè ní orò kì í gbéyàn orò wà fún nǹkan tó jẹ́ wípé ó máa ń kó nǹkan bí ajogun tó bá mọ̀ túmọ̀ nǹkan bí ajogun àwọn ẹ̀mí àìrí ẹ̀mí burúkú tó lè sọ fúnyàn wípé ó yá lọ pa àbúrò ẹ lọ pa ẹ̀gbọ́n ẹ lọ pa bàbá ẹ lọ pa ìyá ẹ àwọn nǹkan tí ò dáa ní orò máa ń kó ṣé ìwọ lè ṣàlàyé fún mi bóyá wọ́n ti ń ṣe orò yẹn rí láyé àtijọ́ tó gbé ọmọ ẹ lọ
ṣé o lè fún mi ní ẹ̀gbọ́n ẹ tí orò yẹn gbé lọ ṣé o lè fún mi ní àbúrò ẹ tí orò yẹn gbé lọ ṣé orò yẹn gbé ìyá ẹ lọ rí ni àbó gbé bàbá ẹ lọ ìwọ ṣé yìí ó káre o ọ̀rọ̀ lẹ fẹ́ gbọ́ ó ní ọpẹ́lọpẹ́ Islam tó bá wa palẹ̀ orò mọ́ tó ṣe wá lóore púpọ̀ ní ilẹ̀ Yorùbá Islam ṣe wá lóore gan adúrò oore tí Islam ṣe wá kò sẹ́ni tó lè gbàgbé oore tí Islam ṣe wá láéláé jọ̀ọ́ oore àkọ́kọ́ àwọn Fúlàní ọmọlẹ́yìn Muhammed tá wọlé èèyàn tá pààyàn pẹ̀lú bísímìláì ṣé kìí ṣoore kan nìyẹn kò sóore tó tò torí ẹni tó wọlé ẹ̀ tán pa kò lè gbàgbé wọn láéláé. wàhálà dé. àwọn Boko Haram tá ṣàdé kidnap èèyàn tẹ́nìyàn ò bá tètè rówó san tá ń ṣe bísímìláì tá ń pa ta pààtì ara ẹnìyẹn ṣé kí n ṣoore náà nìyẹn oore ni oore má lè gbàgbé ni tàbá tún wá bọ́ sórí tẹlifíṣàn orí rédíò orí Facebook àwọn àáfà tó máa gé orí olórí lu ọmọ ọlọ́mọ má gbàgbé o tó bá sọ pé èèyàn 10 gé orí èèyàn 15 gé ọmọ ó pa ọmọ ọlọ́mọ kó tó lè rí babaláwo 2 nínú wọn ó máa rí ẹ̀ tán bá ń dárúkọ wọn orúkọ àwọn àáfà àwọn imam àwọn aláàjì ló máa ń pọ̀ jù ṣé kì í ṣoore nìyẹn torí bẹ́ẹ̀ sin Quran ṣe kọ́ yín nìyẹn oore ni. wọ́n ṣe kọ́ yín nínú ẹ̀sìn nìyẹn ṣé yẹn lóòótọ́ oore ìgbà táwa wá ń ṣe orò yẹn tí orò yẹn ṣì rí ọjọ́ wo ló gbọ́ pé Fúlàní wọlé wá pààyàn ọjọ́ wo ló gbọ́ wípé ẹlẹ́rù gbẹ́rù ẹ̀ sílẹ̀ wọ́n gbé lọ ọjọ́ wo ló rí wípé èèyàn ń lọ lọ́nà oko wọ́n ṣàìdé dá lọ́nà wọ́n dẹ̀ gbé lọ wọ́n dẹ̀ pa á àwọn oore pọ̀ lóòótọ́ tí Islam ṣe fún wa oore àkà ìkàtán Deborah lásán wọ́n ló sọ̀rọ̀ sí Muhammed ní Kano wọ́n sọ lókùúta pa ṣé kì í ṣoore kọ́ nìyẹn oore náà ni oore apààyàn lẹ jẹ́ fún wa kò dẹ̀ sẹ́ni tó bá ti ń pààyàn èèyàn ò lè gbàgbé ẹ̀ láéláé kò yí ẹ o wá sọ̀rọ̀ lóríṣiríṣi mi mọ tí mo fẹ́ display bá a ṣe ń bí mi ò mọ tí mo fẹ́ display because mo ní lóríṣiríṣi ni èyí tẹ bá ti fẹ́ ẹ̀yin pè mí kẹ wá fún ara yín select kẹ wá shopping ẹ wá ṣe shopping aṣọ. irọ́ ló pa sí o gbogbo ẹnu ni mo fi lè sọ ìgbà tó lóòlù gan ṣì ń jẹ́ olóòlù níbi 19 years ago tá a mọ̀ pé wọ́n ń ṣọdún olóòlù àwa yìí wọ mọ́tò adé Ìbàdàn obìnrin ni wá o a dẹ̀ mọ̀ pé orò ń jáde nìbàdàn pé eégún olóòlù jáde àwa máa ṣì wà láyè wọn máa pa wá ẹ kò mú irọ́ ẹ kò máa mú irọ́ kí ló tiẹ̀ kọ̀ wọ́n pẹ̀lẹ́sì ẹlẹ́sìn irọ́ lẹ́nu ẹ rò pé fẹ́ fi gbayì ṣùgbọ́n ẹ̀sìn lẹ wá ń padà ń rí lẹ́yìn ẹ̀ pẹ̀lẹ́ ọmọ bàbá Islam tó jẹ́ wípé ṣe ni àlọ́bì yín ó máa ń pààyàn bí ẹni pa ẹran ìwà tí ànábì yín dẹ̀ fílẹ̀ fún yín náà lábá lọ́wọ́ àwọn Fúlàní lábá wá lọ́wọ́ Boko Haram lábá lọ́wọ́ púpọ̀ àfà ilẹ̀ Yorùbá Boko Haram máa gbé èèyàn pa wọ́n á wọlé èèyàn wọ́n á pààyàn wọ́n á kidnap èèyàn wọ́n á gba ransom wọ́n lè pa odidi àdúgbò kan run Fúlàní máa lọ sílé èèyàn á lọ pààyàn bẹ̀ á kidnap á gba ransom lórí bísímìláì á dẹ̀ tún pa gbogbo àdúgbò run àwọn àáfàá ilẹ̀ Yorùbá náà wọ́n rọ́mọ lọ́mọ wọ́n á tàn pa wọ́n á gé lórí wọ́n á jọ lójú wọ́n á gé lọ́mú tó bá jẹ́ obìnrin wọ́n á fà á bẹ́ẹ̀ wọ́n á jù sí títì. ẹ̀rí bá ṣe tán lọ́wọ́ bàbá yìí. ṣé orí àkàkàtọ́. oore ni ìyá mi. tó lè sọ fún mi pàtó nǹkan tí Islam ṣe fún wa nílẹ̀ Yorùbá. ṣé o lè sọ pàtó oore kan báyìí tá a lè rí nínú Islam. gbogbo nǹkan tí àwọn olówó Èkó ms bàbá tó ń kà fún
fún wa nínú Quran bó ṣe rí náà ṣe ń kà síta àwọn ti lọ lé kéwú dáadáa tí wọ́n gan bá mọ̀ wọ́n mọ kéwú ju ẹ̀yin wèrè tẹ́ pera yín ní aláàjì ìmáàmù àfà oníkéwú tẹ́ ẹ̀ mọ odò tó jẹ́ pé ẹ̀ ka kéwú àwọn akẹ́kẹ́ túmọ̀ ẹ̀ ní Yorùbá di wò mí wò ẹ̀ máa fi rọ́ ẹ̀ fẹ́ máa fi rọ́ túmọ̀ fún wa. Jẹ́jẹ́. tí tó jẹ́ pé kéwú gan ò yé yín ṣùgbọ́n ìdí irọ́ tẹ́ ti ń jẹun lẹ ṣàfihàn pa a ti sọ pé ọmọ àti ronú yín sẹ ọ̀rọ̀ lẹ fẹ́ gbọ́ á dẹ̀ máa nù yín lọ́rọ̀ ẹ̀yin ọmọ oníṣìgìdì tó bá jẹ́ wàá la gbé ṣìgìdì àlà síta à á sọ wípé bóyá torí pé nǹkan tá à ń fẹ́ la ṣe gbé síta má gbàgbé o àwọn ọmọ Muhammed fúnra ara wọn ló gbé ṣìgìdì àlà síta bí àlà ṣe rí tó ń dẹ̀ ya inú Kàábà fún wa tó ń jẹ́ kí gbogbo ayé rí ojú òtí ẹ ní ìtìjú irọ́ la bí náà ni àfi bí ọ̀pẹ wọ́n fi ránṣẹ́ pè fún yín ayé yín ti jọ pẹ̀lú irọ́ orí burúkú èpè yín náà nìkan ni kò sí ìmọ̀ kankan tá a rí àfi ẹnu ìbàjẹ́ ẹnu burúkú ẹnu òfò gbogbo irọ́ yín ẹ̀yà máa kó wa àwa máa bá yín jà pẹ̀lú ẹ̀rí tó dájú. Aláàjì Oríyọmí ti gbá mi o ẹ̀yin èèyàn gbogbo ọmọ Nàìjíríà ẹ̀dàpọ̀ ẹ̀ súnmọ́ bí wọ́n ti. ló bá tán ló bá ṣe kí ni ló bá tán jẹ́jẹ́ ni wàhálà jókòó ẹ lọ máa fà á ẹ̀yin mùsùlùmí jẹ́jẹ́ kí ló kàn yín kan obìnrin tó bá ṣẹ̀ṣẹ̀ ṣe ṣáwọn ìyá lájà bàbá láyé ṣé wọn ò ṣẹ̀ṣẹ̀ ṣe kí n ti yín ẹ mind your business ẹ fi àwọn mùsùlùmí oníṣẹ̀ṣe sílẹ̀ òun náà ló ń kó bá Rashidi lọ ibi tẹ́ bá ti Rashidi dé ojú yín á já ibi tẹ́ bá ti àkànbí Rashidi dé ẹ wo ojú yín á já fact ni mo sọ fún yín kí ló kàn yín kan ìṣe lẹ́sìn àwọn obìnrin tó ló ń ṣẹ̀ṣẹ̀ ṣe sẹ́yìn lọ́kọ́lé wọn ni àbẹ́yìn ni bàbá wọn kí n ti yín ó di mélòó nínú ẹbí yín tó rò gbé pa orò wọn fi ń ṣe ìtùtù kó kú lọ kárùn lọ kó wàhálà kó ìdààmú lọ lù ní kí lùtùbà kó tún ṣe lèmi yìí mọ̀ pé wọ́n fowó ṣe ẹnu ẹ̀yin mùsùlùmí láti máa gbórí ṣiríṣiríṣiríṣi ẹ wá wáyé yé lóde bẹ́ẹ̀ ṣe sọ wípé ẹ lè fẹ́ dí babó ń baba síta bẹ́ẹ̀ náà lọ ń já baba tiyín náà lọ́rẹ́ nídìí bẹ́ẹ̀ lọ ń kópa tíyá bu àwọn baba yẹn ṣáà má dogun lẹ̀lẹ̀ Yorùbá ẹ kó ogun yín padà sí Saudi ẹ má dogun lẹ̀lẹ̀ Yorùbá ẹ má balẹ̀ Yorùbá jẹ́ ẹ má dé ìmọ̀ ẹ má dá sílẹ̀ nílẹ̀ Yorùbá because kíní yìí bó ṣe ń gé yín lọ́wọ́ bẹ́ẹ̀ lẹ́ ń bọ̀ òrùka sí àwọn oníṣẹ̀ṣe ló dẹ̀ kọ́ sí ẹ̀ ká lọ ti fi bí méjì àbí mẹ́ta nínú yín tí wọ́n ti fi ṣe scapegoat tẹ́nu yín ti wọ́ sẹ́yìn báyìí tó ti pàṣẹ yín wọ̀nyín sínú ayé yín tó wọ̀nyín ọrùn yín ti yí tí ò straight mọ́ orí yín á ti pé ẹ ti jáwọ́ lọ ẹ̀sìn ẹlẹ́sìn ṣẹ́yìn lolódùmarè tó dá wọn ni ohun tó máa ń dùn mí jù nìyẹn gbogbo ẹ̀yin mùsùlùmí kòkòrò ló kéré jù ẹ lè dá ẹ sì mọ kọ̀ndẹ́mù tó lódùmarè dá ẹ mọ kọ̀ndẹ́mù iṣẹ́ owó olódùmarè ẹ má sọ wípé ẹ̀yin lẹ pé ẹ̀yin lẹ yẹ ẹ̀yin lẹ mọ̀ jù kí ló dé wọ́n fi ṣe yín ni ẹ̀yin ìyá yìí bàbá Lédìkẹ́fẹ́ Olúwaṣò lórúkọ ti tèmi ẹ wá bá mi raṣọ mo fọlọ́run bá bẹ̀ yín Lédìkẹ́ is back to her business I'm back to my business yes iṣẹ́ tí mo ti ń ṣe for past 18 years nìyẹn so Lédìkẹ́ boutique is back díẹ̀díẹ̀ náà ni ẹ support mi ẹ ràn mí lọ́wọ́ ẹ bá mi rajà ẹ̀yin dádì ẹ rajà fáwọn ọmọ mi ẹ̀yin mọ́mì ẹ raṣọ tó dákẹ́ wọ̀ sára yín all my ready to wear or they are all lovely you don't need to be looking for tailor up and down before you go to party need àti rí olùkẹ́ tó lọ sí party pẹ̀lú owó kékeré báyìí tí ẹ bá wọṣọ tán tẹ́ tó ẹ̀ṣọ́ yín níwọ̀n tún ìwọ̀n tì tẹ́ tó sọ́ọ̀tún tẹ́ tó sósì tẹ́ gbé sọ́rùn ẹ wo party tẹ́ bá wọ̀ báyìí wọ́n máa wò yín wọ́n máa tún yín wò ni ìṣẹ́jú báyìí ló máa wò yín pé ẹni ńlá lélẹ̀ ẹ gbàgbé òṣì ẹ wò múra yẹn látòkè délẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín so ẹ wá bá mi raṣọ kò sí party tẹ́lẹ̀ ló lọ kò sí meeting tẹ́lẹ̀ ló lọ kò sí event náà tẹ́lẹ̀ lọ àwọn wears mi lọ ready to wear ẹni dàtí máa wá tailor
tó máa bíìlì yín owó ríran aṣọ kan míì gan tí tailor máa fún yín ní bíìlì ní abroad ó ti ra aṣọ bíi 4-5 ó ti rà so kẹ́ tó ra aṣọ kí tailor tó wá bíìlì yín gbẹ̀m àkílódé kó ba lè dá náà ni kó lè jọ easy fún wa lu òyìnbó òun la ṣe tún gbélé wọlé fún gbogbo ẹ̀yin mọ́mì mi ẹ̀yin dáàdì mi tẹ́ like àti máa gbé àṣà wa lárugẹ tẹ́ like àwọn wears àwọn native wears ẹ jọ̀ọ́ ẹ pè mí sórí aago any country má bá yín send ẹ síbẹ̀ má bá yín post ẹ ojú òní tìyìn ẹ má dẹ̀ gbàgbé gbogbo product iléeṣẹ́ TL Natural Abatanta òun ni agbójẹ̀dí òun ni agbójẹ̀díjẹ̀dì tẹ́ bá gbọ́ ajẹ́bí idán òun lélẹ̀ ẹ máa sóòkè ẹ̀ ni ẹ wo eléyìí agúnmu lélẹ̀ agúnmu jẹ̀díjẹ̀dì ẹ máa ya gbogbo jẹ̀dí ara yín máa fúyẹ́ ara yín máa fúyẹ́ inú yín á dùn ayọ̀ yín á kún ẹ mọ̀ pé yes jẹ̀díjẹ̀dì lára yín okó yín tí ò lè yín ó máa le dáadáa wá àlàáfíà gidi máa tó yín láyọ̀ gbogbo ẹ̀yìn yín máa nà gbogbo waist yín ó máa free dáadáa inú yín á dùn ayọ̀ yín á kún bákan náà wọ́n dẹ̀ láwọn ti diabetes ẹ̀yin tẹ́ bá ní ìdògùn diabetes ẹ̀yin tẹ́ bá ní ìdògùn flat tummy àti bẹ́ẹ̀ lọ iléeṣẹ́ TL Natural àbàwọ́n ni bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá tún wá ní the product tí ẹ lè lò tó jẹ́ spiritual items ẹ̀yin náà ẹ pè mí ó wà available ẹ̀yin tẹ́ bá dẹ̀ tún wá ní the shoe and bag ẹ pè mí ẹ̀yin tẹ́ bá tún wá ní the body cream tó dáa tó wà padà dáa ẹ̀yin náà tún ṣe kí ni ẹ tún gbá mi láago ó wà available ojú òní tiwa mi níwá yín ti ẹ ṣeun gbé bá mi subscribe sí YouTube channel mi kẹ́dẹ̀ tán notification bell yín kẹ́dẹ̀ bá mi share ilẹ̀ Yorùbá máa gbé wá kò ní gbé ọ̀dàlẹ̀ Olúwo pẹ̀lẹ́ tiẹ̀ ká máa retí jọ́ta máa gbọ́ wípé ọ̀kan lápá ọ̀kan lẹ́sẹ̀ ní báyìí ire o.